ọba mo bá Elédùmarè ọba wò ẹni tẹ́lẹ̀dùmarè ọba bá pa mọ́ nìkan ló yọ nínú ewu Ọláwálé Elédùmarè ọba pa ọmọ ọ̀pẹ ọmọ ọ̀pẹ màmá ọ̀pẹ ẹ̀mọ́ ó yọ nínú ewu gbogbo àìmọye ibi tó ti fòwò rú bàbá mi Ọláwálé dákúrà rojìnlẹ̀ òde tẹ́lẹ̀dùmarè ọba tí ì ṣe fún ọ wò ó àwọn kan tí ì lọ àwọn kan ti fi aṣọ filẹ̀ fẹsọ̀bọ̀rọ̀ o àfihàn wọ́n àfi ń gbẹ́lẹ́dùmarè ọba ga lórí ayé rẹ̀ Ọláwálé aya rẹ̀ ló gbẹ́mí wá gbàgede lónìí mọ́ gbẹ́lẹ́dùmarè ọba lára rẹ̀ ògo mímọ́ olókojú lọ paríparí ọ̀la ò ìbẹ̀rẹ̀ ohun gbogbo òpin ohun gbogbo lọ́mọdé lágbà tó bá mọ̀ rírì bàbá mi kó dákun kó bá mi gbéga lórí ayé Ọláwálé ẹni tó bá mọ̀ rírì Elédùmarè ọba kó bá mi gbéga lórí ayé Franklin kó bá mi gbógo. Olùfọ́nà ọmọ ní àdáde mọ́mọ́ tọ́nilé òrọ́mọ́ níṣẹ́ iná kọ́fọ́mìtì ìlẹ́yìn Ẹlẹ́dùmarè ọba mo yíká ọ̀tún mo yíká òsì mo forí balẹ̀ fẹ́lẹ́dùmarè ọba lórí ayọ̀ Ọláwálé Ọláwálé rèé Ọláwálé rèé o Ẹlẹ́dùmarè ọba àfilẹ́ lọ́wọ́ ìgbà tá a bá fi lọ́lọ́run lọ́wọ́ o kì í fọ́ o àwọn tá a bá fi lọ́lọ́run lọ́wọ́ o kì í dìbàjẹ́ Ọláwálé Ọláwálé o ò ní fọ́ o ò ní dìbàjẹ́ o ò ní dìdàkudà lọ́lá Elédùmarè ọba ya rẹ̀ ló ní ìmọ̀ bọ̀ ó ní ìmọ̀ ń gbẹ́lẹ́dùmarè ọba ga lórí ayé rẹ̀ ó ní ìmọ̀ kẹ́lẹ́dùmarè ọba ó lọ́sẹ̀ tó pọkàn mi mọ́ ó lọ́sẹ̀ o tó bá mi dá sí ó lọ́sẹ̀ Ẹlẹ́dùmarè ó adúpẹ́ àpáta ayérayé o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mẹ́ta lọ́kọ̀ o Ọlọ́run bàbá o Ọlọ́run ọmọ o Ọlọ́run ẹ̀mí mímọ́ Ẹlẹ́dùmarè ọba gbogbo áńgẹ́lì wọ́n forí balẹ̀ fún wọn lórí ayọ̀ Ọláwálé adúpẹ́ pé òkun àmọ́pẹ́ wa Ọláwálé o bá a bá gúnyán bá a bá rọkà bá a bá tẹ̀bà bá a bá ramàlà Ẹlẹ́dùmarè ọba kò lè jẹ́ ọpẹ́ ló ń jẹ́ Olúwa o nítorí náà la ṣe mọ́pẹ́ wá la ṣe múyìn wá la ṣe dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba Franklin bí gbogbo orí rẹ̀ bọ́ bá jẹ́ kìkì ọwọ́ o bí gbogbo orí rẹ̀ bọ́ bá jẹ́ kìkì àwọ̀ kò tó láti yìn Elédùmarè ọba ga a lè yìn látẹ̀yìn dọ̀ọ̀la kò tí pọ̀ jù fórí Elédùmarè ọba ṣe fún wọn Franklin mo bá dúpẹ́ o mo bá dúpẹ́ o aya rẹ bá dúpẹ́ ẹbí rẹ bá dúpẹ́ ojúlùmọ̀ ń bá dúpẹ́ wọ́n bá òpè kò f'Elédùmarè ọba ga Franklin o ó sọdún eléyìí o ò ní fi ṣàṣe mọ́ Franklin ìwé mímọ́ fi yé mi wípé ó ní búburú kankan kò ní ṣubú lù wọ́ Ọlọ́run karùn-ún kankan kò ní súnmọ́ ilé rẹ̀ bàbá mi o Ẹlẹ́dùmarè ọba ti wá pàṣẹ fáńgẹ́lì láti pa ọmọ nínú gbogbo ọ̀nà rẹ̀ ìwọ ò ní fẹsẹ̀ rẹ̀ gbókúta ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ ààbò Ẹlẹ́dùmarè ọba yóò dájú lórí rẹ̀
alábò Gósẹ́nì, alábò Gósẹ́nì àpè ọ́, alábò Gósẹ́nì dákun mọ́ dáàbòbò ìdílé Franklin yóò dákun dì í mú, dákun túbọ̀ tún ṣe, bá mi tún ṣe, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀, inú dúdùn, ayọ̀ kò ní wọ́n nínú ilé rẹ bàbá mi. Àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe, aya rẹ ló ní mọ̀ bọ̀, ló ní mọ̀ gbogbo, kí n mọ̀ gbọ́lá, kí n mọ̀ gbogbo, kí n mọ̀ gbọ́lá, kí n mọ̀ gbogbo fẹ́lẹ́dùmarè ọba. Àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀, ọdún dùnú, ọdún re, ọdún fọ̀kànbalẹ̀ ló mọ̀ ṣe, àlàáfíà Ẹlẹ́dùmarè ọba kò ní wọ́n nínú ilé rẹ. Àlàáfíà, àlàáfíà Ẹlẹ́dùmarè ọba kò ní wọ́n nínú ilé rẹ bàbá mi Dr. Wálé. Àlàáfíà Ẹlẹ́dùmarè ọba kò ní wọ́n nínú ilé rẹ. Aya rẹ Rúùtì ló ní mọ́ kí yọ̀, ó ní èmi gbogbo f'Ẹlẹ́dùmarè ọba, mo mọ rírì Ẹlẹ́dùmarè ọba lórí ayé ọkọ mi. Ó ní mo dúpẹ́ Ẹlẹ́dùmarè, mo mọ́pẹ́ wá, bàbá gbà ó ti di ìtẹ́wọ́gbà, ó ti di ìtẹ́wọ́gbà, ó ti di ìtẹ́wọ́gbà. Àti wá fọ́ Ọlọ́run síwájú, àfọlọ́run síwájú, ohun gbogbo tá a máa ṣe lénìí Ẹlẹ́dùmarè ọba tí lọ́wọ́ sí, Ẹlẹ́dùmarè ọba tí lọ́wọ́ sí, ayọ̀ tá a wá ń ṣe lénìí kò ní di ìbànújẹ́. Àmín o. Fọlọ́run síwájú, ó kú kí n mú ẹ̀rẹ́lé bàbá rẹ tó gbé bí ọlọ́mọ aya rẹ ló ní mú ọ̀bọ̀. Bàbá mi o, Dr. Wálé
kò sí ìjówẹ́ kò sí ìjówẹ́ kò sí ìjówẹ́ lẹ́yà lẹ́sẹ̀ rẹ̀ ìjówẹ́ ọmọ lòún jó ìjówẹ́ ọmọ lòún jó ìjówẹ́ ọmọ lòún jó kò sí ìjówẹ́ lẹ́yà lẹ́sẹ̀ rẹ̀ ìjówẹ́ ọmọ lòún jó ìjówẹ́ ọmọ lòún jó. Asabiakewi lórúkọ tèmi èmi lọmọ láìgbà àdèmọ láòkè ọmọ sẹ́gun lẹ́gbẹ̀ẹ́sì ọmọ sọ̀jẹ̀ gbà nǹkan wí ní kìkì gbogbo wa pátá táwa bá dọ̀gba wálé yọ̀ ohun ayọ̀ ohun ìdùnnú kò ní wọ́n nínú ilé wa lágbára lóhùn wọ́n bá gbogbo wa pátá tá à ń bẹ lórí ìjókòó àní sínú lérò òkú bóde àní tó dèrò òkú wọlé lọ́lá Elédùmarè ọba gbogbo wa pátá àjò láwà àní kùsọ̀nà bí ọkọ̀ èéfì wọ́n ní òkú wa ránṣẹ́ sílé lọ́lá Ọlọ́run ọba ẹsẹ̀ tẹ̀gbà ní lálejò ó tún dìjọ́ mi ó dìjọ́ mi ó dìjọ́ mi ẹjọ́ rẹ̀. Asabiakewi ti digi àlọ́yè lágbára Ọlọ́run.